mi kí mọ̀ kan ti máa sọ tí ó kọ̀ báyìí máa ṣe látijọ́ tí wọ́n fi ti fi wá sílẹ̀ mi tí mọ̀ kan ti máa sọ. In fact àwọn tó bá ń fọ́lọ̀ mi lórí social media wọ́n á rí pé mi ìlú kọ̀ọ̀kọ̀ mo kọ̀ọ̀kọ̀ speechless torí mi mọ̀ kan ti máa sọ. But iná ọ̀pọ̀ tí mo kọ̀ máa sọ ni pé Murphy tí mo mọ̀ kọ́lọ́ba mi tẹ̀lé rẹ̀ fún kò ní ìfìgbà kankan ní ọ̀bà àgbà tí mo fi mọ̀ Murphy ní ìfìgbà kankan rí àbùkù ẹ̀ rí kò fìgbà kankan ṣẹ̀mí rí kò fìgbà kankan dákúmẹ́ǹtì rí tábàjọ ṣiṣẹ́ kò bó ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùdarí ó ti dàrẹ́tì ẹ̀ rí gẹ́gẹ́ bí actor òun náà lè ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùdarí ó ti dàrẹ́tì mi rí gẹ́gẹ́ bí director àdẹ̀fìgbà kankan dákúmẹ́ǹtì mi ìrí Murphy bí ẹni tó ní ìgbéraga ẹlòmíì máa wọ́pẹ́ tó ní director ni mi akọ ẹ̀ akọ director mi gbogbo yẹ kó ṣe lè lórí onídàásí director ló wù yẹn. àdúrà tí mo kàn máa gbà ní pé gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ kọ́lọ́hún bá mi dúró tì wọ́n. gbogbo wa ta péjú síbi báyìí la máa péjú lọ́wọ́ àwọn ẹ̀ máa ń ṣe gbọ́ tó dáa. àní péjú báyìí torí kọ̀ọ̀kan nínú àwọn Murphy àtàwọn ìyàwó àtàwọn ẹbí ẹ̀ àní péjú báyìí sunkún mọ́ àní péjú báyìí sunkún nítorí kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ tápánì lágbára wọn. For those that don't know, for it's here now, you see there was a bond between the late Murphy and Falabi and TV. Yes. I want to say something today for the records. This Kevin Ikeduba, Chikuko Yomo Lady, I repeat, this Kevin Ikeduba that everybody knows today. Late Murphy and Falabi ni Ọlọ́run lò láti gbé ògo mi jáde. Tábà ń ṣiṣẹ́ orí ìtàgé ó di dandan ká wà ní abẹ́ ìyàwó àdúgbò. Murphy ó jẹ́ ẹnìkan tó yàtọ̀. Tí Murphy bá fẹ́ ṣe eré kankan kò kí limited sí àárín àwọn ẹgbẹ́ ẹ̀nìkan. Ó máa wò pé ẹni ó mọ iṣẹ́ yìí kìíní yìí ó máa tún gbé iṣẹ́ yìí jáde dáadáa. Àwọn tá à ń pè ní real practitioners ní Murphy raise so rest in peace ó jẹ́ kan nínú àwọn èèyàn máa ń wúlò wá. Àkùrẹ́ sí ohunkóhun tẹ̀lé ṣe lórí sẹ́ẹ̀tẹ̀ ó máa tẹ́ etí sí ohunkóhun any little contribution tó bá ní as artist to director wọ́n fi máa ní ẹ̀kọ́ mi náà kílẹ̀ rẹ̀ báwo ni ṣe wò. Ọ̀rọ̀ pọ̀ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alẹ́ tó máa gbàdúrà àwọn ọmọ tó fi sílẹ̀ kọ́lọ́mọ àṣàṣe everything fún wọn á dìgbà wọn á dìgbà gbogbo àtàlẹ̀ wà ní ìlú rẹ̀ lágbára Ọlọ́run àfọwọ́ sí gbogbo ìdáwọ́ lè wà ẹ ṣe ìdílé náà. Thank you so very much, Ricardo. Thank you. Please let's have Tayo Musa. Let's have Irino on stage, please. Lẹ́yìn àwọn tí wọ́n pè yín fún ìṣẹ́jú mẹ́ta péré. DJ bring it up.
àdúrà láwọ̀ kan fún Murphy Àfọlábí tọ́lọ̀ bá tẹ ilẹ̀ fún lọ́rùn ìjẹ̀tọ̀ lọ. Torí pé kò sẹ́ni tó mọ̀ ọ́n wọ́n ní ògùn sunkún òkú akaṣọ lórí ó fún ara wọn. Lóòótọ́ gbogbo ara fẹ́ràn Murphy àmọ́ ọlọ́run fẹ́ràn jù wọn lọ. Ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ ká ṣe dáadáa kò sẹ́ni tó gbọ́ tán ṣé wọn fà sí ẹni tó gbọ́ tán ẹ jẹ́ ká gbé ní ayé ká ṣe ìtọ́jú rẹ̀ ẹni tá a bá ṣẹ̀ tá a bá lérò pàṣẹ ká pè é ká bá sọ̀rọ̀ ẹni tá a bá fi ìkó ṣe nǹkan tó kù jẹ́ ká tó fún wa instead of ká máa fi owó grudge ẹ jẹ́ ká pera wa lágbájá ò ṣe báyìí ò ṣe báyìí fún mi nítorí pé kò sí ẹni tó mọ̀ náà ọdún ájìnà síra ìfún rẹ̀gbà ẹ̀gbá aládùúrà pé àwọn ọmọ tó tó gbé tó fi sílẹ̀ ọlọ́wọ́n á wà pẹ̀lú yín ọlọ́wọ́n á dúró sí i gbogbo nǹkan tí ẹ máa fi ṣe dáadáa tí máa fi gbé ayé ṣe oore gbogbo ọ̀run fáìlì ìgbà ìfún yín wọ́n fi náà níbi tó wà ọlọ́wọ́n á tẹ̀lé ẹ ṣe. Thank you very much, sir. Thank you so much. Now we have Mimi Boy to come perform. Akọ ọ̀rọ̀ ẹ̀yàn ọ̀rọ̀ mi ò pọ̀ nípa Murphy torí Murphy jẹ́ èèyàn tí ó ní sùúrù náà. The last 4 months padà iṣẹ́ ní CGI ó jẹ́ kí n rí pé ìsúná mi là ń mọ̀ ṣe tó bá wọ́n Murphy látọ̀ ọkọ. Fáyé ẹ̀ ṣe mí nìyẹn. Mo fẹ́ bẹ̀rẹ̀ gbogbo wa ẹ̀dẹ́ ká gbé ní ayé wa bí ẹni pé kò ní sí ọ̀la. Murphy ti ra bàtà tó fẹ́ wọ̀ ní inauguration aṣáájú rẹ̀. Colour blue wọ́n ya dé sí lórí. Kò sí láyé láti wá síwájú. The president nígbà ayé ṣe nílùú. Lágbára lọ́wọ́ náà ibi tó yá lọ́pọ̀ náà gbogbo wa. Gbogbo apátápátá a máa jèrè iṣẹ́ ọwọ́ wọn. Àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ ọlọ́run á fún àbúrò ìbò wọn. Àwọn akẹ́kọ̀ọ́ náà ọlọ́run á fi ṣe ẹ̀ṣọ́ wọn. Thank you so much, Nadia. Right now, just 3 minutes. Hold on, can you hold on, please. Oh, you're from here. Yes, sir. We got to do this. What do you do? You take over your name, no? Yes, sir. So down. Is it good? You saw you. What do you say? Come on, see, not do this. I need to go back. What about? I like to do this Saturday. No. Ìbàrò. What about? Ìbàrò. Mọ́dúnbàrò. Ẹgbẹ́ kí bàbí sẹ́, èmi ọmọ lẹ́bí ní òrìṣà. Wóó! Bíbí ni mo bí. Ẹ̀là ni mo bù yá ní kàkà. Mo jílẹ̀ ní mo bú gbẹ́gbẹ́. Mo kí lè bọ̀, mo kí gbẹ́jọ̀ ògùn. Mo kí àfọlọ́dún. Ìgbẹ́ o. Ìbẹ̀rù sátà ń wọlé bá ń kó pẹ̀lú. Tó! Olódùmarè. Bàbá àkọ́dá yé o. Ìwọ ló ń pè báyìí o. Ilẹ̀ o. Ìwọ ló gba Murphy Àfọlábí sí. Ìgbẹ́jọ́ dáná báyìí. Adúlé ìwọ rẹ̀ jẹ́. Àtọ̀kọ́ yẹjọ́. Àti tẹ̀gàwé o. Apanimọ́wọ̀. Olókìkí òdu. Lájẹ̀rẹ̀ yọ̀ kọ́ni. Lọ́jọ́ náà rí. Ọ̀kẹ́ o. Lájẹ̀ wọ́n tó fẹ́ lè ní. Mo fẹ́ lọ ní ọ̀pá o. Sọ́ọ́lì ìkàwé lórí social media o. Tí wọ́n mú. Ikú Olódùmarè ni o. Ẹni tó lù wọ́n lè pa. Kò sẹ́dá kò tó lè pa. Bẹ́ẹ̀ bá ṣe ṣe lásán. Ètò ẹ̀ṣẹ̀ wọ̀. Ẹ̀ tó bí Olódùmarè. Ilé ìlànà bá sọ̀rọ̀. Olóògbé Murphy Àfọlábí sí òkèèrè olóògbé orin tó máa lọ ní pẹ̀lú àdókò. Àálí nìyí rẹ̀ jẹ́. Ẹ̀jẹ̀ kọ́ni màdí ẹ̀jẹ̀ kọ́lá wọlé. Ẹ wo! Ṣé ẹni gbogbo àwọn